káàbọ̀ sí orí ìkànnì yìí níbi tí a ti máa ń sọ àwọn ìròyìn tó jẹ́ ojúlówó àti àwọn ohun tó ń ṣẹlẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. A ò sì ní jẹ́ kí etí yín di sí ohun tó bá ń lọ ní agbègbè yín. Ẹ dákun ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment, kẹ́ ẹ tún wá tan notification button yín kẹ́ ẹ lè máa rí notification ní gbogbo ìgbà tá a bá ti post sí orí ìkànnì yìí. Ẹ ṣé. náà kàn gbọ́ lie down lie down lie down lie down hey bá a ṣe lie down o bá a ṣe ń gbọ́ nìyẹn gbígbọ̀n tí mo kàn gbọ́ ìkànnì wọn kàn hàn mí lápá mú láti inú kíláàsì ọ̀dọ̀ mi ó di children class bí mo ṣe dé children class ló bá sọ fún mi pé kí n máa pẹ́ẹ̀tì àwọn ọmọ yẹn káwọn ọmọ yẹn má sunkún mọ́ bí mo ṣáà ṣe débẹ̀ báyìí àwọn ọmọ yẹn wọ́n sọ̀ráǹdì mi wọ́n ṣáà sunkún gbogbo wọn dì mí mú wọ́n fà mí láṣọ so mo ṣáà pẹ́ẹ̀tì wọn ní kí n sọ fún wọn pé kí wọ́n má sunkún mọ́ mo ṣáà ní láti pẹ́ẹ̀tì àwọn ọmọ yẹn wọn ṣáà kì í mọ́ bọ gbogbo wọn ti fa aṣọ mi wọ́n ṣáà dì mí mú àfi bó ṣe yá bí wọ́n ṣe wá kó gbogbo wa nù àtàwọn ọmọ àtèmi bí wọ́n ṣe kó wa bọ́ síta nìyẹn bí wọ́n ṣe ní ká máa gun ọ̀kadà nù mo ṣáà tẹ kọ̀ọ̀kan ń yarí díẹ̀díẹ̀ pé èèyàn náà ń ṣe pé kinní bí wọ́n tún ṣe já ẹgbàá nù bí wọ́n tún ṣe bẹ̀rẹ̀ sí ní nà mí nù bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní nà mí nù pẹ̀lú ọmọlẹ́yìn ìgbà tí pọ̀ ká mọ́ èmi náà ṣàfigun ọ̀kadà ìgbà tá a ṣàgùn lọ́sàn fẹ́ tiwa pé don't fear no problem we will not harm you we will not kill you we will not do eré la pé o eré la pé eré la pé o bí wọ́n ṣàti kó wa wọnú igbó lọ́nu o. ìbéèrè kan ń jà gbùdùgbùdù ní ọkàn gbogbo wa wọ́n ní wọ́n bá yín fọṣọ àwọn kan ní wọ́n bá yín fọṣọ ṣé lóòótọ́ ni. ṣé aṣọ ti tèmi àbí ti tọ́mọ. ṣé wọ́n bá àwọn ọmọ kan fọṣọ àbí wọn bẹ́ẹ̀ nìkan kan fọṣọ. wọ́n bá àwọn ọmọ kan fọ aṣọ nígbà tó kú dẹ̀dẹ̀ bóyá kú bí ọ̀sẹ̀ kan tí wọ́n fẹ́ rìlíìsì wa ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ aṣọ àwọn ọmọ yẹn bí ọmọ mẹ́wàá ní ọjọ́ kọ̀ọ̀kan tí wọ́n ṣàṣe bẹ̀rẹ̀ sí ní fọ nìyẹn títí so ọjọ́ tó máa rìlíìsì tiwa ni wọ́n sọ fún wa láàárọ̀ wọ́n sọ fún wa tán pé òní o ẹ̀ ń lọlé o ó yẹ dìde kẹ́ wá lọ wẹ̀ a bá sọ pé àwọ̀ ọ̀wẹ́ o tọ́lọ́run ti ṣeun à ń lọlé wọ́n bá ní àásọ yín dọ̀tí ṣé bẹ́ẹ̀ ṣe máa lọ lẹ́nu àní kò sí problem bá ṣe máa lọ náà nu ẹ ṣeun àfọṣọ kò jẹ́ ní oṣù jẹ́ náà. ìbéèrè kan tún wà wọ́n ń sọ̀rọ̀ nípa fóònù pé ẹnìkan ní fóònù lọ́wọ́ ṣé lóòótọ́ ni. lóòótọ́ ni gbogbo wa ni wọ́n gba fóònù wa ní ọjọ́ yẹn bọ̀ ní ọjọ́ tí à ń bọ̀ wá wọ́n dá fóònù ẹnìkan padà wọ́n ní pé ká fi mọ́ pe àwọn òbí wa ní ilé láti lè wá pàdé wa kán lè kó wa jáde ní inú igbó torí a lè má mọ ọ̀nà ìdí nìyẹn tí wọ́n fi rìlíìsì fóònù ẹnìyẹn. ó ga ọ wọ́n ti níròyìn òtá fojúbà agbára Ọlọ́run a ò ní rírú ẹ̀ mọ́ o ààbò Ọlọ́run yóò máa dájú lórí wa. mo rí i pé látàárọ̀ bọ́mọ yìí ṣe ń fà yín lọ́wọ́ ló ń fà yín lápá ló ń fà yín lẹ́sẹ̀ báwo lẹ ṣe nínú igbó dẹ̀yìn ṣé wọ́n máa ń nà òun náà. wọ́n máa ń nà o àánú ni mo rí gbà bí mo ṣe máa ń dì máyà káàkiri náà nu kì í jẹ́ kí n nísinmi ìjẹ̀gbọ̀n lọ́tún ìjẹ̀gbọ̀n lósì wọn èsì fẹ́ kọ́ ọmọ ó sunkún wọ́n ní ò gbọ́dọ̀ sunkún ìgbà tó yá ni wọ́n ní ń fáwọn ní problem this your baby is giving us problem hey if you did not take care of this your baby and if you don't want to go home with this baby the way she is disturbing us we will kill her o ibi tí mo ti wá rí i pé eléyìí kìí ṣeré o so bí mo ṣe máa ń dì máyànú ní gbogbo ìgbà so èmi gan mi nísinmi kò sórun fún mi kò sí orun fún mi kò sí pé bóyá mo fẹ́ sinmi bí mo ṣe máa ń dínú màá gbé màá pọ́n màá tú màá ṣe gbogbo ẹ̀. abiyamọ kú ọ̀rọ̀ ọmọ lágbára Ọlọ́run àtẹ̀yìn àti bàbá ẹ jèrè rẹ̀ o kò ní kú mọ́ yín lọ́wọ́ yóò dàgbà yóò tàgbà dá yóò sì gbé ayé ṣe rere lórúkọ Jésù. nǹkan míì tí mo tún fẹ́ béèrè ni wípé Abidat ọmọ ọdún méje tí mo kọ́kọ́ bá sọ̀rọ̀ ó jẹ́ kó yé mi wípé ẹ máa ń ta oúnjẹ mọ́ etí aṣọ ẹ máa ń ta mọ́ bí swẹ́tà. bẹ́ẹ̀ni ma òótọ́ ni ẹ máa ń ta oúnjẹ lóòótọ́ ni ẹ mà kí n fọ aṣọ yẹn kò kàn yín ẹ̀kan wo pé kó ṣáà ti jẹ kó ṣáà tẹ̀ tí máa rí nǹkan jẹ kó má bàa máa dà wá láàmú
ní ìgbà tí a ṣẹ̀ṣẹ̀ lọ mo ṣe gba ọmú lẹ́nu rẹ̀ ni so yóò jẹun lóru so oúnjẹ ìṣẹ́jú ni oúnjẹ so ìgbà tí ò sí míì tí mo lè má bá fi oúnjẹ pamọ́ so sweater tó wọ̀ òun ni mo bọ́ lọ́rùn rẹ̀ inú rẹ̀ ni màá bá bu oúnjẹ yẹn sí so anytime tó bá ti di pé bóyá ó ń ké ó ń ṣe màá wà bá a mú jáde níbi tá a ṣàfún ní oúnjẹ wọ́n máa ń rí wa o wọn kì í sọ̀rọ̀ so ìgbà tó yá wọ́n ní oúnjẹ tí ń jẹ ó ti pọ̀ jù pé kí ló dé tí mò ń fún lóúnjẹ ní ìṣẹ́jú mo ní mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ mú lẹ́nu rẹ̀ ni wọ́n wá ní àwọn ò ní fara mọ́ kí n máa di oúnjẹ sínú sweater so wọ́n ṣàtún gba sweater yẹn ní ọwọ́ mi àwọn ni wọ́n ṣàtún bá wọ́n ní àwọn bá bu oúnjẹ yẹn pamọ́ so àwọn ni wọ́n ṣàn padà bù fún un bọ̀ wọ́n máa wo táìmù ni láti fún un so kò bá kò bá sun ẹ̀jẹ̀ ó di táìmù tí wọ́n wò fún yẹn ó dìgbà tó bá tó pé kí wọ́n tó fún ní oúnjẹ so màá nílò láti máa pẹ́ tiẹ̀ kó má bàa tómi lọ́yàn mọ́ débi tẹ́ dá padà tómi lọ́yàn mọ́ débi tí màá dọ́yàn padà fún un so màá nílò láti máa pẹ́ tiẹ̀ bí ó ti máa dà mí láàmú náà nu kò ní jẹ́ kí n jókòó kò ní jẹ́ kí n sinmi kò ní jẹ́ kí n sùn bí ti ṣe náà ni. My people, we have seen that it was God that saved this this girl from these people. It has been God all the while. It is His faithfulness that kept all of them alive. We return all glory back to God. But I don't know. I want her to tell you account number because you have been asking that you want her to tell you account number so that you can send the money directly to her. And I would love that. But I want to plead with you. Please send good money. Presently, she's out of job. And she has nothing that she's doing. So please do something tangible. And I pray that the Lord will bless you as you are blessing her in the name of Jesus. Ẹ pé account number yìí. 0023 044 022. Dáhùn sí Mary Tèmítọ́pẹ́ Stanbic Bank. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé fún wíwò àti gbígbọ́ wa.